لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. Aki Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó já sí wípé hudan wa rahmatan lil alamin, ìmọ̀nà àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́ba ṣe fún Ànábì wa Muhammad. Ìkẹ́ náà kó má mọ́ lórí Ànábì nìkan, kó má bá gbogbo àwọn ará ilé, àwọn sàhábà, àwọn khulafa'ur rashidun, àwọn tábìín àtàwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ ẹni rẹ̀. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́ba ṣe bá wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún àwọn àfẹ́sìn tó ń bẹ láyé lónìí tí wọ́n jíṣẹ́ náà káàkiri ayé, láwọn àfáà tó já sí wípé qala Allah qala Rasul, Ọlọ́run sọ Ànábì sọ ni wọ́n gbé dání. Irú àwọn àfáà bẹ́ẹ̀ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. Látòrí àfáà wa Saheed Shittu, Muhammadu Jaya, fáwọn àfáà ẹlẹ́bọ tó fi kárí gbogbo àwọn àfáà súnnà gbàgbà, bàbá Sheikh Kamaldeen Ajala, àtẹnitàmọ̀ tá à ń gbọ́rọ̀ wọn lórí afẹ́fẹ́ tí ń ṣe wá láǹfààní. Ẹ̀mí gígùn àtàlékún àláfíà Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn káàkiri ayé, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà àti gbogbo ojú tó ń wò wá. A kí yín pẹ̀lú kíkí ọlá, kíkí tó fi ń bá gbogbo ìgbà mu, kíkí tó bá àárọ̀ ọ̀sán alẹ́ tó bá mu. A kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orí ajẹ́njẹ́ tó Ọlọ́run, àláfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó máa bọ́ ní kálukú wa gbé, Allahumma àmín. Àwa bí Ọlọ́run fẹ́mi àti yín, Ọlọ́run má jẹ́ a ròfo, Ọlọ́run má jẹ́ a ṣòfò, Ọlọ́run má jẹ́ a gúnlẹ̀ sí èbúté òfo. Àtèmi àti yín, Ọlọ́run má jẹ́ a kábàámọ̀. Àtèmi àti yín, àtúbọ̀tán wọn Ọlọ́run jẹ́ ó dá. Má torí ayé wa bọ̀rún wọn jẹ́, má torí ọ̀run wa báyé wa jẹ́, àtayé wa àtàlìkíyàmọ̀ wa méjì ní kú dára fẹ́mi àti yín, Allahumma àmín. Naam, mo kàn fẹ́ sáré sọ àwọn ọ̀rọ̀ ìyànjú kan ni fún gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ ẹni ire, tí wọ́n jẹ́ ẹni dáadáa, tí wọ́n dẹ̀ ń gbìyànjú nínú ẹ̀sìn. Wọ́n ní àwọn Yorùbá ní ohun tó bá pọ̀ jù, ohun tó bá ń dunni ló máa ń pọ̀ jù nínú ọ̀rọ̀ ẹni. Abẹ́gbọ́, àwọn Yorùbá ní ohun tó bá ń dunni ló máa ń pọ̀ nínú ọ̀rọ̀ ẹni. Ohun tó bá wà lọ́kùn èèyàn tó ń dùnyàn, tó ń báyàn nínú jẹ́, òun lèèyàn á máa sábà sọ̀rọ̀ lórí ẹ̀ ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ni nípa jálàbí, lórí jálàbí ilẹ̀ Yorùbá wa yìí. Jálàbí tí ò sí nínú Islam, tí wọ́n gbé wọ̀, wọ́n tún wá gbé wọ́n tọ́, wọ́n wá sọ di nǹkan kí nǹkan, débi pé àwọn ọlọ́pàá wọ́n pa àwọn àfáà lé tẹ́lẹ̀. Táwọn ọlọ́pàá bá rí àfáà nu mọ́tò nísìnyí báyìí, wọn ò lè pín àwọn àfáà lé mọ́. Wọ́n stop ọlọ́pàá, àwọn ọlọ́pàá ń stop àfáà tó máa ṣẹ́kì búùtì bí àwọn ọmọ rí orí èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àfáà ni wọ́n ti ká orí èèyàn wọn lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ àfáà ni wọ́n ti ká pàtì èèyàn mọ́ wọn lọ́wọ́. Kí làwọn àfáà yìí dẹ̀ ń ṣe? Gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣe irú iṣẹ́ yìí, ìwà burúkú yìí, wọ́n ń bojú gbogbo àwọn àfáà jẹ́ ni. Wọ́n ń sọ àwọn àfáà tó kú ní orúkọ burúkú ni. Ẹlòmíì á máa sọ̀rọ̀, ẹlòmíì ò ní làákàyè, níbi tí làákàyè sá fún ẹlòmíì dé. Ẹlòmíì á máa ní ọ̀rọ̀ tó ń sọ yẹn wọ́n fẹ́ fi wọ́ orúkọ ni. Mi ò mọ orúkọ tí babaláku bàbá ẹ̀ ń wà. Ṣé inú ìdílé tí yín ló ti ń pín fíìmù, àbí inú ìdílé tí yín ló ti ń pín òkìkí, àbí inú ìdílé tí yín ló ti ń pín orúkọ? Torí pé ẹlòmíì ò ní làákàyè, ẹlòmíì ò gbọ́n. Ọ̀rọ̀ tá ń sọ yẹn ó fi ń wọ́ orúkọ ni, ó fi ń ṣe gbá ni, ó fi ń ṣàwo ni. Gbogbo nǹkan tó ń ṣe yẹn ó fi ń wọ́ orúkọ ni, ó fẹ́ jẹ́ kó mọ òun náà ni. Ẹlòmíì ò gbọ́n, ẹlòmíì ò ní làákàyè. Nǹkan tẹ́lòmíì á máa sọ jáde lẹ́nu nìyẹn. Ọ̀tọ̀ nìkan tá ń sọ, ọ̀tọ̀ nìkan tó ń wí. À ń sọ fún yín pé orí burúkú tẹ́ gbé wọnú ẹ̀sìn yín, àní àfaramọ́mọ́, ó tó gẹ́ láti ṣe kíni, láti gbé kúrò. Ó tó gẹ́. Enough is enough. This is too much in Yoruba land. Lórúkọ àwọn àfáà, ohun tó bá kún àfáà làfáà máa ń dá sí, ohun tí ò bá kún àfáà ò ní dá sí.
But this issue of jalabi is going beyond our power. Ó ti fẹ́ máa kọjá agbára wa. Kí nìdí? Ọlá pé a tètè múra sí láti ilẹ̀. A tètè fọwọ́ líle mú láti ilẹ̀. Ká ní pé bá ṣe fọwọ́ líle fẹ́ mú, bá ṣe fẹ́ fi ọwọ́ líle mú sí, ká ní bẹ́ẹ̀ la bá ṣe fi ọwọ́ líle mú láti ilẹ̀ ni. Kò ní di orí burúkú tó dà lónìí tó fi di pé wọ́n ká orí èèyàn máa wà fà lọ́wọ́. Kò ní dà bẹ́ẹ̀, kò ní di bẹ́ẹ̀. Tó fi di pé ọmọ 25 years tí ó ti jáde lé kí ó ń jókòó ti jálàbí. Ọmọ mi tó ṣẹ̀ṣẹ̀ jáde lé kí ó ṣe ṣàhádà lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ mi tó tẹ̀lé ó ń sáré àti gba ọ́fíìsì. Kí ló fẹ́ gba ọ́fíìsì fún? Láti lè máa fi dáhùn èèyàn lóhùn, láti lè fi máa ṣe jálàbí. Ẹ̀yin náà wò náà, kí ó tà ń ké pé ká fi mọ Ọlọ́run, àwọn kan wá ké pé kéwù yẹn àwọn fẹ́ fi máa ṣiṣẹ́. Èèyàn ké ká fi mọ Ọlọ́run ni. Ọlọ́run ni fáàrì fún ní kọ́bùlà ń ta àbùdú ní. Ọlọ́run ni ẹ mọ̀ mí síwájú kẹ́ tó sìn mí. Kí ó ta ké a fẹ́ fi mọ Ọlọ́run ni, kì í ṣe pé bóyá ká lè fi jẹun. Ilẹ̀ Yorùbá lèmi ti rí pé wọ́n ké kọ́ fi kéwù jẹun. Ilẹ̀ Yorùbá mo ti rí. Ilẹ̀ Yorùbá mo ti rí. Ẹlòmíì ṣe ti rí àwọn ọ̀dọ́ sìn tọ́wọ́n àlékè wọn tiẹ̀ wá gbọ́n mọ́, wọn ò ní làákà ìmọ̀ rárá. Ìyẹn àwọn lékè obídíà, àwọn lékè obídíà wọn ò gbọ́n, wọn ò ní làákà ìkọ̀kan mọ́ rárá. Tẹ́lẹ̀mí bá fẹ́ sọ̀rọ̀ ń ta á ní ṣẹ́rò pé easy ní ká lọ́dún mẹ́jọ ń lékè ó ká tó jáde. Ó lọ́dún mẹ́jọ ń lékè ó, lọ́dún mẹ́jọ pẹ̀lú ń lékè kí ló kàn wá? Ṣé nígbà tó wá lọ́dún mẹ́jọ ń lékè ó, ṣé yẹn ni kó máa fi lu jìbìtì, ìyẹn ni kó máa fi pa èèyàn lẹ́kún? Àfáà mi àjáde tó já àwọn àfọ́ oníbídíà a máa ṣe fáàrí, a máa ṣe yànràn ń pé àwa lọ́dún mẹ́jọ ń lékè ó. Ṣẹ́rò pé easy ni níjọ́ tá a rí jẹ. Ṣé ìwọ lọ kí ó torí pé kò lè fi ṣiṣẹ́ ni? Ṣé bó lọ kí ó torí kò lè fi mọ Ọlọ́run ni? Èwo ni ọ̀rọ̀ burúkú tó máa ń jáde lẹ́nu yín? Ó tọrọ ni náà. Ó tọrọ kọ́ kòrò ni. Mi ò mọ̀ kan tó ṣẹlẹ̀ àwọn èèyàn kí fẹ́ gbọ́ tọrọ. Ó tọrọ kò létí wa gan, ó tọrọ kò létí wa. Nígbà torí ẹ ti yí, torí ẹ ti dàrú. Torí ẹ yí, torí ẹ dàrú. Ó ń sọ̀rọ̀ ta. Ó ń ṣe fáàrí pé àwa lọ́dún mẹ́jọ ń lékè ó. A lọ́dún ọdún mẹ́sàn-án la ló ń lékè ó. Ṣé ló pọ̀ easy ni? Ká tó lọ́dún mẹ́sàn-án kó tó wá di pé a jáde. Kí la fẹ́ fi gbogbo yẹn ṣe? Ṣé kí ó tí wọ́n lọ ké ṣe torí pé kò lè fi máa pa èèyàn lẹ́kùn ni wọ́n ṣe torí ẹ̀ lọ ké o ni? O bá lo 50 years in lékè ó, o bá lo 30 years in lékè ó, o bá lo 25 years in lékè ó, ìyẹn ò kàn wá. O lọ ké o kò fi mọ Ọlọ́run ni. Kí ló wá dé tó wá já sí pé gbogbo èèyàn ọ̀dọ́ ọ̀sìn làákàyè tí yín wá ju pé kẹ́kẹ́ ó kẹ́ fi ṣe jálàbí lọ. Gbogbo èèyàn ọ̀dọ́ ọ̀sìn làákàyè yín wá ju pé ẹ fẹ́ ké ó torí pé kẹ́ lè fi ṣe jálàbí. Ẹlòmíì ò tí jáde lè ké ó tó ti ń ṣe jálàbí. Ẹlòmíì ò tí jáde lè ké ó tó ti lọ́fíìsì tó ti dáhùn èèyàn lóhùn. Ọmọ kékeré ọmọ 25 years, ọmọ tó ti pé 30 years ó ń lọ́fíìsì, ọ́fíìsì jálàbí. Ẹni ẹ̀wọ̀n náà ọmọ kékeré tó ti pé 25 years going to 30 ó ń lọ́fíìsì jálàbí. And nílẹ̀ Yorùbá yìí tá bá kó 100% gbogbo àwọn àfáàjọ bóyá la lè rí 10% nínú wọn la lè rí pé wọn ṣe jálàbí. 90% tó kù jálàbí ni wọ́n jókòó tí wọ́n ṣe. Nílẹ̀ Yorùbá wa yìí tá bá kó 90% 100% àfáàjáde 100% àfáàjáde tá bá kó jáde
tí pálá máa fi rí 10% nínú wọn tí wọ́n ṣe jálàbí 90% tó kù jálàbí ni wọ́n ṣe. Kí ló dé? Jálàbí yẹn ti wá spread, ó ti spread kọjá àyè nílẹ̀ Yorùbá, ó ti spread kọjá àyè. It's getting too much, it's going far. Gbogbo àwọn ọmọ kékeré, àwọn ọ̀dọ́ tí wọ́n ti fi ara wọn ṣe nǹkan kan, wọ́n ti ń sáré lọ jókòó ti jálàbí. Ẹ bá bú mi, ẹ bá ṣépè fún mi. Wọ́n ní ohun tó bá ń dùn ni ló máa ń pọ̀jù nínú ọ̀rọ̀ ẹni. Ó ń dùn mí. Gbogbo ìgbà ni mo máa ń ronú tí tó máa ń dùn mí pé ìjọ wo gan ni jálàbí ìfẹ́ end nílẹ̀ Yorùbá yìí. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣe bẹ́ẹ̀. Ọlọ́run á ṣe. Tásìkò kan bá tó, Ọlọ́run á ní kẹ́nìkan gbá front, tẹ́nìkan bá ti lè gbá front, àwọn yòókù á tẹ̀lé. Ẹ̀wọ́ àtọ́dún tó ti ń pariwo ọ̀rọ̀ Fúlàní nílẹ̀ Yorùbá, tó ti ń pariwo nípa Fúlàní jí wa gbé, Fúlàní ń pa wá, wọ́n pa àwọn ìyàwó wa, wọ́n pa àwọn ọmọ wa, àwọn ẹ̀gbọ́n wọn ló ń pa, àwọn àti wa ni wọ́n pa nílẹ̀ Yorùbá. Ẹ̀wọ́ àti bẹ̀tà ti ń pariwo lórí ọ̀rọ̀ àwọn Fúlàní. Nígbà tó náà fẹ́ sọ pé àsìkò tó ẹnìkan náà gbé dìde. Nígbà tí Ọlọ́run fẹ́ ní àsìkò tó, wípé ìyà táwọn Fúlàní fi ń ja ọmọ Yorùbá yìí ó tó gẹ́, ẹnìkan Ọlọ́run gbé dìde táwọn tó kù dẹ̀ support ẹ̀. Ẹnìkan Ọlọ́run gbé dìde táwọn yòókù tó ṣe kíni tí wọ́n support ẹ̀. Nígbà tó support ẹ̀, ẹ dákun, ṣé wọ́n lé àwọn Fúlàní yẹn lọ? Wọ́n lé wọn àbí wọ́n lé wọn lọ? Wọ́n lé wọn. Wọ́n lé wọn. Ká ní pé bẹ́ẹ̀ náà làwa náà ṣe ni a ti borí àwọn àfọ oníjálàbí, a ti borí wọn. Wàláì. Tí ó jẹ́ sí pé a ní gbọ́ nǹkan tó ń jẹ́ jálàbí mọ́ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súnnà míì alábòsí ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súnnà míì alábòsí ni wọ́n. Àbòsí ń bẹ lómi jáde bí pé kéta nú àbòsí ó ń bá àwọn àfáà súnnà míì jà. Ká ní pé bí àfáà Saheed Shittu ṣe dìde tí wọ́n takú àwọn pípù yìí pẹ̀lú orí burúkú tí wọ́n ṣe, pẹ̀lú orí burúkú tí wọ́n yọ̀ láàyò, ká ní bàbá Saheed Shittu bí wọ́n ṣe dúró tán ní gbogbo àwọn àfáà súnnà kún wọn lọ́wọ́ ni. Ó possible ká ti borí àwọn àfọ oníjálàbí. Iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ ẹnìkan, iṣẹ́ ẹnìkan kọ́, ẹnìkan ò lè dá ṣe, ẹnìkan ò lè dá ṣe. Ká ní pé bàbá Saheed Shittu ṣe dìde sẹ́ẹ̀ tí wọ́n gbógun ti wọn, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àfáà súnnà náà parapọ̀ tí wọ́n support wọn. Ṣùgbọ́n ẹlòmíì kéètò ò jẹ́ kẹ́lòmíì gbádùn, kéètò ò jẹ́ kẹ́lòmíì gbádùn, àbòsí ò jẹ́ kẹ́lòmíì gbádùn, ẹ̀tanú ò jẹ́ kẹ́lòmíì gbádùn, kẹ́nimánì kò jẹ́ kẹ́lòmíì gbádùn, kẹ́nimánì ò jẹ́ kẹ́lòmíì gbádùn rárá. Jálàbí yìí bí bó ṣe ń dùn mí lọ́kàn pé àníṣe jálàbí yẹn ó mọ̀ tó ẹ̀ nílẹ̀ Yorùbá yìí. Mo sọ̀rọ̀ kan jò ní ẹlòmí àrùgbé bóyá ọ̀rọ̀ dìdìrín ọ̀wà nílà káì ni mò ń sọ, ó tọ́rọ̀ ni mò ń sọ. Tọ́nà bá fi mí sípò kan lónìí tó jẹ́ ipò alágbára, wàláhì jálàbí ni màá kọ́ take step lé lórí. Mi ò ṣeré, confirm ni mò ń sọ. Tí Ọlọ́run bá fi mí sípò kan lónìí, Ọlọ́run fi mí sípò kan lónìí tó jẹ́ ipò àṣẹ, wàláhì jálàbí gangan ni màá kọ́kọ́ take step lé lórí. Gbogbo àfáà tí bá ti jálàbí pátá tó bá ti lè mú ẹ báyìí,
wípò ṣe jálàbí 30 years or 50 years in prison tó bá wá mú ẹ polu 419 ẹ̀wọ̀n gbére ni. ẹlòmíràn kò bóyá ọ̀rọ̀ dìdìrín ọ̀rọ̀ dẹ̀ ni mò ń sọ. ọlá pé kò lè yé yín mọ bó ṣe ń dùn èmi lọ́kàn ni ká lè bá mọ bó ṣe ń dùn mí ni. mọ bí mo ṣe ń feel lọ́kàn mi. ṣámọ̀ ẹ wo orú ọ̀rọ̀ àwọn Fúlàní yẹn. ẹlòmíì ó ń bú ẹni tó dìde nípò fẹ́ gbèjà mẹ̀kúnnù, ẹlòmíì ń bú wọn, ẹlòmíì sọ̀rọ̀ sí wọn pé kíníkan kíníkan. ṣùgbọ́n ẹni táwọn Fúlàní yẹn bá ti dá lóró rí, bí wọ́n ti pa ìyàwó ẹ̀ rí ni, àbọ̀ ti pa ọmọ ẹ̀ rí, àbọ̀ ti pa fámílì rẹ̀ rí, àbọ̀ ti kidnap ẹ̀ rí, á support ẹni tó dúró tó dìde pé àníṣe ẹ̀ ó tó gẹ́. ẹlòmíì wọn a máa bí èbú, wọn a máa ṣépè lórí pé à ń sọ òdodo ọ̀rọ̀. òdodo ọ̀rọ̀ ní ká má sọ òun. Ànábì ní qulil haqqa wa law kana muran. Ànábì ní ẹ sọ òdodo bó ti ń kó korò tó. Ànábì ló sọ pé ẹ sọ òdodo bó ti ń kó lè korò tó. Ànábì ní a sọ. mo ti gbàgbé kí tó continue ọ̀rọ̀ mi. Bàbá wa Alhaji Tajudeen Ashanti Shole tí wọ́n jẹ́ Ọlọ́run ní pé Ọlọ́run má ṣe bá wa foríjì wọn, gbogbo ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run má ṣe bá wa pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn rẹ́. bàbá náà wọ́n fẹ́ràn òdodo púpọ̀, wọ́n dẹ̀ dúró ti òdodo púpọ̀. Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn, má ṣe bá wa foríjì wọn. Alhaji wa Tajudeen Ashanti Shole, Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn, àlékún ìkẹ́ àlékún ìgẹ́ Ọlọ́run bá wa ṣe fún wọn. so bí mo ṣe ń bá ọ lọ, ìwọ tó bá ti gbá ẹ rí, táwọn àfọ̀njálàbí tó bá ti lọ ẹ 419 rí, àbóbìnrin tó bá ti ba yí ẹ̀jẹ̀ rí, obìnrin tó bá ti bá sùn rí, tí wọ́n lù ní jìbìtì owó, tí wọ́n lù ní jìbìtì ara, abẹ́ni tí wọ́n ti gbá ní millions of naira, irú ẹni bẹ́ẹ̀ á dúró tì wá ní gbìgbìgbì, á support wá tán ni. ṣùgbọ́n ẹni tí ò bá ti irú ẹ̀ rí, tí irú òṣẹlẹ̀ sí rí, kótókótó la máa sọ, ọ̀rọ̀ tí ò yẹ la máa sọ. ó lè máa ní àwọn kí làwọn lè ṣe àwọn ọdẹ bẹ́ẹ̀ ló ṣe rí. ọlá pé òun náà kò tí ní fílíọ̀n rí. nígbà tí mo wà nílé kí ó tí mo tẹ́lẹ̀ àwọn àfáà mi, mo ṣáà rí inú ìdààmú tọ́pọ̀lọpọ̀ àwọn abiyamọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ mi wọ̀. lóríṣiríṣi àwọn abiyamọ tí wọ́n wọnú ìdààmú nítorí pé àwọn àfáà fẹ́ gbowó, àwọn fẹ́ jẹun, àwọn fẹ́ wà òkè, àwọn náà fẹ́ kọ́lé, wọ́n fẹ́ lo mọ́tò, wọ́n máa kó ẹni ẹlẹ́ni sí ìdààmú. ẹlòmíì tó bá kú owó tí ó fi jẹun lọ́wọ́ ẹ̀ yóò lọ kú fáfá ni. ẹlòmíì tó bá kú owó tó yẹ kó fi ṣe business, tí ó fi ṣe nǹkan rẹ̀ láyé ẹ̀ á lọ kú fáfá ni. kò dẹ̀ sí kankan àwọn ọ̀nà burúkú táwọn àfáà yìí tí wọ́n ń gbàgbówó lọ́wọ́ wọn, bí kò pidán, kí wọ́n ṣe nǹkan bíi mírèkù, àbámọ̀dá kọ́ ṣe fún wọn. so àwọn kíní yẹn á ti attract wọn. tó bá wá attract wọn, kódà kó kú owó tó já sí pé wọn ní àgbékèlé owó mi, wọn lọ kú fáfá yẹn ní ṣá. ṣèbẹ́ nìkan ló pè sórí ètò ìjọ ní wípé wọ́n gbọ́ òun ní almost 40 something million. ṣé mú àtọ́dún tẹ́nìyẹn ti ń ṣe iṣẹ́ yẹn bọ̀, bóyá bísínẹ́sì ló ń ṣe ni bí iṣẹ́ ni, ṣé mú àtọ́dún tẹ́nìyẹn ti ń bá bọ̀ kó tó kú 40 million jọ lẹ́ẹ̀kan náà, wọ́n dẹ̀ gba 40 million wí. ìyá kan náà sọ wọ́n ní wọ́n gbọ́ òun ní almost 20 million, almost 20 million. ẹni ẹlẹ́ni tó ń ṣe wàhálà nílùú òyìnbó, ẹ wo ẹ̀yin aráàlú òyìnbó náà, ẹ wo bẹ́ ṣe ń ṣe wàhálà nínú òtútù, tẹ́ ń dààmú nínú òtútù biribiribiri, tí snow tún jábọ́, síbẹ̀síbẹ̀ náà ẹ máa lọ bí iṣẹ́, ẹ máa ṣe wàhálà.
eye ìgbà tẹ́lómi fi ń sinmi. Ẹlòmí a ṣiṣẹ́ láàárọ̀ a ṣe ìrọ̀lẹ́ a tún ṣe night. Ẹlòmí ò ní sinmi torí pé ó fẹ́ ṣoríire ó ń ṣiṣẹ́ láti kówó jọ. Àwọn àfáà kan máa jókòó sínú ilé wọ́n máa pera wọn ṣe wọ́n máa gbowó àwọn ẹni ẹlẹ́ni, wọ́n máa gbowó lọ́wọ́ wọn. Ẹni ẹlẹ́ni tó ń ṣe wàhálà tó ń dààmú nílùú òyìnbó, àní tẹ́lómi bá ṣiṣẹ́ mọ́nì a tún ṣe night kò tún ní sùn, àfijọ́ tó bá ní off nìkan láfi sinmi, jọ́ tó bá ní off nìkan láfi sinmi. Ẹlòmí a ṣe mọ́nì a ṣe night fódìdí ọ̀sẹ̀ kan tó ní ní sinmi. Kírú ẹni bẹ́ẹ̀ nínú òtútù nínú wàhálà nínú dààmú kí wọ́n máa ṣiṣẹ́ owó, kí wọ́n máa ṣiṣẹ́ owó. Ṣówó easy àti rí ni? Owó easy láti rí now. Ṣówó easy láti rí ni? It's not easy to see money now. Ẹ tó wá ṣe wàhálà tó dààmú nínú òtútù, àwọn máa send owó á máa wọ mi, owó á máa bọ́ sáwọn ọwọ́ àwọn àfáà máa fi agbárí gbowó lọ́wọ́ ẹ̀. Àwọn jókòó sínú ilé wọn ṣiṣẹ́ kankan, wọ́n pera wọn ní ṣéò, wọ́n pera wọn ní mùkádàmù, wọ́n pè wọn ní kinní kan. Wọ́n máa gbowó lọ́wọ́ ẹni ẹlẹ́ni fọpọlọ gbowó, wọ́n máa pa ìláyà irọ́ ẹ̀kọ́ nǹkan tí wọ́n rí wọ́n sọ pé àwọn rí. This too is getting too much in Yoruba land. A must to gbégbésẹ̀ lórí ẹ̀. A must to gbégbésẹ̀ lórí ẹ̀. Yes. Àsìkò ti tó láti gbégbésẹ̀ lórí ẹ̀. Bí mo ṣe wà yìí, I don't mind. Mi ò care. Mi ò bẹ̀rù any fucking body. Ikú èèyàn kan ò lè pa irú àwa yìí àfi kú Ọlọ́run. Ikú èèyàn ò lè pa wá àfi kú Ọlọ́run. Ọlọ́run nìkan ló lẹ́mìí wa lọ́wọ́ tó lè gbà. Kó já sí pé lórí wàhálà yìí láti káńsù jálàbí nílẹ̀ Yorùbá yìí, tó bá já sí pé lórí ẹ̀ náà ni Olúwa ẹ̀ kú sí, alhamdulillah. Torí pé this thing ó ti pọ̀jù, ó ti ń ṣẹlẹ̀ jù. Kí ló dé? Why? Enough is enough. Gbogbo àfáàsù náà tẹ́ ń ṣàbòsí, tẹ́ ń ṣe kéta, tẹ́ ń ṣẹ̀tanú, tẹ́tanú jẹ́ gbádùn, tẹ́ lè support àfáà Saheed Shittu nígbà tí wọ́n gbógun ti àwọn ẹni yìí, tẹ́ ń ṣàbòsí, ẹ̀yin nu Ọlọ́run. Ọlọ́run á bí yín o. Ọlọ́run á bí yín o. Gbogbo àfáàsù náà tó yẹ kẹ́ support àfáà Saheed Shittu nígbà tí wọ́n tó wà lójú ogun gidi, tí wàhálà ṣẹlẹ̀, tó yẹ kẹ́ support wọn, tẹ́ sá sẹ́yìn. Tẹ́ sá sẹ́yìn. Torí pé kó má bàa parọ́ mọ́ yín, kó má bàa bú yín, kó má bàa ṣépè fún yín, ẹ wá sá sẹ́yìn. Ẹ̀yin nu Ọlọ́run nu o. Ẹnìkan pé yóò lè dá nǹkan ṣe, kò easy now fẹ́nìkan láti dá nǹkan ṣe. The person must have some supporters. Yes, lórí àfi wú láfi lè continue nǹkan tó ń ṣe yẹn. Ẹ wo gbà tó ń pariwo pé Alifulani show me your mosque, show me your mosque, show us your mosque. Ẹ wo ọ̀rọ̀ yẹn. Okay, èèyàn pè é láàfà, ó pè é láàfà. Àìmọye ọdún ló ti fi kówó jọ, tó ti gba fisabilillah lórí social media, táwọn èèyàn dẹ̀ dáwó, oní 1 million, oní 100,000, oní 200,000. Ẹlòmí dáwó nínú òtútù. Àwọn ará ìlú òyìnbó tó ń ṣe wàhálà lẹ́nu iṣẹ́, tó ń dààmú lẹ́nu iṣẹ́, tí wọ́n ní sinmi, wọ́n ṣe morning, wọ́n tún ṣe night. Wọ́n máa ń send owó láti fi ṣe tọ́lọ́run. Bó tó wá pẹ̀lú àfà okòwò jẹ mọ́ṣáláṣí ọ̀hún, wọ́n rí dòní. Wọ́n wá ń béèrè pé show us your mosque,
fi mọ́ṣáláṣí yẹn hàn wá sẹ́ẹ̀ the next thing tó ṣe ni pé ó lọ report fáwọn ọlọ́pàá tí ó bá ṣe pé bóyá Nàìjíríà yìí gan ó ti over corrupt Nàìjíríà yìí ti over corrupt Nàìjíríà ti over corrupt ṣé irú Alifulani yẹn ṣé irú ẹ̀ ló jẹ́ káwọn ọmọ Ìlọrin support ṣé irú ẹ̀ ló yẹ kó support ṣé ìwà tó wù yẹn ṣó gbé Ìlọrin ga ni àbó bójú Ìlọrin jẹ́ ìbéèrè ṣó bójú Ìlọrin jẹ́ ni àbó gbé Ìlọrin ga wọ́n dá owó fún ẹ owó mosque láti bí ọdún mẹ́ta dì sí wọn rí mọ́ṣáláṣí àwọn tó wà nínú òtútù tó send owó nínú wàhálà nínú ìdààmú tó ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wọ́n send owó wọn ò rí mosque dòní Ọlọ́run àwọn ará ẹnìkan tó jáde ìyẹn àfáà Saheed Shittu wọ́n wá jáde wọ́n wá ń takò ẹ̀ pé a ní owó yẹn níbo ló wọlé síṣẹ́ wàá sọ fáráyé the next tó ṣe ní pé lọ report lórí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn àfáà Tsunami wọ́n sá sẹ́yìn pé mi ò wá lè jẹ́ kẹ́nìkan kó tiẹ̀ bá mi o inú ẹ̀ wò náà it's not good gbogbo ẹ̀ àfáà Sunna tẹ́ ń sá sẹ́yìn torí pé kọ́ má bú yín kọ́ má ṣépè fún yín kọ́ má parọ́ mọ́ yín ẹ̀wọ́n ti pé Ọlọ́run á bí yín o Ọlọ́run á bí yín o because gbogbo tá bá ṣe láyé pátá la máa account ẹ̀ fọ́lọ́run àṣegbé kan sí àṣepamọ́ ló wà tó bá rò pé bóyá o ṣe àṣegbé kan láyé má jẹ́ tún ẹ́ o lè ṣe àṣegbé o lè ṣe àṣegbé o impossible ok ẹ wò ó sìn láìpẹ́ yìí lélẹ̀ tún ṣẹlẹ̀ òun dà mí mo bí ẹ máa rí dáadáa tán sọ pé mọ́gàjí ẹ tó pè rẹ̀ ní mọ́gàjí ó fá irun abẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ó ló fẹ́ fi ṣe nǹkan what's the meaning of that nonsense wo nìyẹn ẹ wo mi mọ̀ bí ó ṣù dáadáa ẹ jẹ́ ń lò kíní screen fún mi ẹ wo recently lélẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ recently ló ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ mọ́gàjí àfà ẹ̀rọ̀tẹ̀síbà lọ́wọ́ ẹ̀ ó fa irun abẹ́ ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n jẹ́ obìnrin kí ló fẹ́ fi ṣe kí ni nǹkan tó fẹ́ fi ṣe òun lélẹ́yìn náà mọ́gàjí agboolé fa irun abẹ́ tẹ̀gbọ́n tàbúrò nìbàdàn olóhùn fẹ́ fi tún ọjọ́ wájú wọn ṣe irú mọ́gàjí olórí burúkú yìí sìn tó lọ fa irun abẹ́ ẹ̀gbọ́n tàbúrò kí ló fẹ́ fi ṣe ọlọ́run tó mójútó àwọn ẹni yẹn láti gbà tó ti wà ní oyún tó fi di pé wọ́n rá tó fi di pé wọ́n rìn ṣé ọlọ́run yẹn ò sí mọ́ ni tó lóun fẹ́ fi irun abẹ́ wọn òun fẹ́ fi tún ọjọ́ wájú wọn ṣe ẹ̀rí pé lórí burúkú làwọn eléyìí ẹni èpè ẹni òfò ni wọ́n náà why báwo làfà ṣe máa fa irun abẹ́ alábẹ́ for what ogun ló fẹ́ fi ṣe òun rèé náà and kò dẹ̀ sí kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ kọjá pé bóyá ó fẹ́ fi ṣògùn fẹ́ ó fẹ́ fún àwọn ènìyàn nìkan jẹ because eré àkọ́kọ́ táwọn àfáà máa ń sá nìyẹn tóbìnrin bá wá ṣiṣẹ́ lọ́dọ̀ wọn torí pé obìnrin yẹn lówó lọ́wọ́ wọ́n á sáré àti fún obìnrin yẹn nìkan jẹ ni so that ẹni yẹn kò ní sẹ́lómì nínú lọ́kàn obìnrin yẹn àfàwọn. And this is very bad in Islam. This is very bad.
wo náà mọ́gàjí agbolé mọ́gàjí tó pèrè láfa ó pèrè láfa òun fọ irun abẹ́ àwọn ẹni ẹlẹ́ni. níjọ́ wo ni òpin fẹ́ gbá gbogbo rádaràda yìí ló fẹ́ ba ọjọ́ wo ni ọjọ́ wo lòpin fẹ́ dé ba níjọ́ wo ni full stop ló máa dé bẹ́ẹ̀ ló máa dé ba. èmi là ń borí èèyàn lọ́wọ́ àfà à ń bá pàtẹ́yàn lọ́wọ́ àfà ń báyàn sùn àfà lu 419 níjọ́ wo ló máa tó dópin nínú ìsìlámù ilẹ̀ Yorùbá níjọ́ wo ló máa tó dópin tẹ́yìn kan sá sẹ́yìn pé kó má parọ́ mọ́ yín ẹ lè dúró tòdodo torí pé kó má bàa parọ́ mọ́ yín ẹ wá ń sá sẹ́yìn why mo sọ́jú ni pé tọ́lọ́ bá fún mi láṣẹ láti jẹ president Morikaz ni màá kọ́kọ́ ti pa Morikaz Agege màá kọ́kọ́ ti pa nítorí pé they are producing virus every year baba virus ni wọ́n produce sáyé lọ́dọọdún ọmọ tí wọ́n produce less than 500 ó kéré jù wọ́n produce ọmọ in a year wọ́n produce 500 400 gbogbo ọmọ tó produce iṣẹ́ jálàbí ni wọ́n gbé dání. jìbìtì wọ́n pọ̀ jìbìtì wọ́n fẹ́ lẹ́ni àfààfàrun abẹ́ lẹ́ni wọ́n kóríyàn máa fà lọ́wọ́ ìjọ́ wo ló tó fẹ́ end ìgbà wo la tó fẹ́ fi òpin sí. tí bá wà nípò aláṣẹ kan lónìí gbogbo àwọn ilé kí o tí wọ́n produce virus yẹn máa lọ tí wọ́n pa tí wọ́n jẹ́ ilé kí àwọn fún oníbídíà máa ti gbogbo ẹ̀ pa ọ kí n fún wọn lófin wípé wọ́n gbọ́dọ̀ produce more than 50 students in a year máa fún wọn lófin because bọ́jẹ́ produce àwọn ọmọ jáde bẹ́ẹ̀ làwọn ọmọ yẹn yáyàkuyà sígboro ni wọ́n ń bá yá àwọn èèyàn jẹ́ ni wọ́n lu 419. níjọ́ wo la fẹ́ fi òpin sí níjọ́ wo lòpin fẹ́ dé bá níjọ́ wo lòpin tó fẹ́ dé bá níjọ́ wo la fẹ́ gbégbèsè lórí ẹ̀ láti pé kí jálàbí kó end nílẹ̀ Yorùbá yìí ẹ wo irú àfà tó ń rí létí jálàbí mọ́ ànábì irú àfà yẹn tí bá wà nípò aláṣẹ ni irú àfà yẹn at least kò lò rárá nínú ẹ̀wọ̀n ó máa lò 10 years in prison tẹ̀lọ́rọ̀ tó kọ̀ sọ yẹn lásán ó máa lò 10 years in prison wípé ó ń rí létí jálàbí mọ́ ànábì ó ń rí létí babaláwo mọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jálàbí babaláwo ní iṣẹ́ jálàbí náà babaláwo ní iṣẹ́ babaláwo ní náà kẹ́nìkan wá pèrè láàfà kó wá láyàláyà láti máa rí létí babaláwo mọ́ ànábì bá wà nípò aláṣẹ ẹnìyẹn at least kò lò rárá ọmọ lọ 10 years imprisonment nínú prison tọ́mi bá tẹ̀ and adẹ̀ ní àwọn group lóríṣiríṣi tí wọ́n mójútó ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tó bá di àsìkò àwẹ̀ nìkan ló ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin ẹgbẹ́ káàkiri Sharia court of law ẹjọ́ ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ bá wa ṣiṣẹ́ tọ́ kíkíní náà ti end nílẹ̀ Yorùbá yìí kó má fi ojú burúkú máa wo gbogbo àfà ẹ̀wọ̀n máa ń gàjú lórí burúkú tó fẹ́ irun abẹ́ àwọn alábẹ́ ẹ̀wọ̀n náà this thing is turning to something else tó bá padà yá agbára wò ní ká mọ́ rárá tá a bá tètè múra sí agbára wò ní ká mọ́ rárá àti rárá because tó bá rí orí àwọn òkú gé mọ́ wọ́n mọ̀ lọ káyọ̀ mọ́lé láti máa gorí àwọn èèyàn ni tí wọ́n bá rí orí òkú gé mọ́ wọ́n lọ máa káyọ̀ mọ́lé kó máa lọ gorí àwọn èèyàn ni. owó wá sọ àfáà míì dídákúdà
torí pé ó fẹ́ lówó ó fẹ́ gun mọ́tò fẹ́ kọ́lé wọ́n ń gbé orí èèyàn. What's that nonsense? a must tó fòpin sí o òpin gbọ́dọ̀ dé bá òpin gbọ́dọ̀ dé bá. Please, we need to support Alfa Saheed Shittu. I need láti support wọn gidi. I need láti fún wọn ní full support. I need láti fún wọn ní full support. Gbogbo Alfa Sunna. Ẹ̀dá Alfa àgbà ni o. Alfa ọ̀dọ́ ni o tó jẹ́ Alfa Sunna. We need to give Saheed Shittu full support. Because these people are spoiling people's life. Wọ́n bá yá àwọn èèyàn jẹ́. It's getting too much. Ṣé ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ti ń ṣe ìsìlámù ni? Tó já sí pé tiwa ló wá worst jù. Ẹ wo Mọ́lìd. Ọjọ́ tí wọ́n ti bí Ànábì. Oṣù tí wọ́n bí Ànábì ó ti kọjá o. Síbẹ̀síbẹ̀ náà February yìí àwọn ẹlòmíì ṣì ń ṣe Mọ́lídì. January àwọn ẹlòmíì ṣì mú date Mọ́lídì sí January. Àwọn ẹlòmíì ṣì mú date Mọ́lídì sí February. And you know what now? That is full of nonsense. Kò dẹ̀ sí kọ́kọ́ kọjá pé wọ́n fẹ́ fi kówó jọ. They want to gather money. Yes, I'm saying the truth. Gbogbo àwọn Alfa tó ń ṣe Mọ́lídì Nàbí wọ́n fẹ́ fi gather owó jọ ni. Àwọn ẹni tí ò tọ́ sóyè wọ́n máa fún wọn lóyè. Kíní kan bọ̀rọ̀ kíní àdínì, aláṣẹ àdínì, òṣùpá àdínì, òrùn àdínì, sọ́mọ́ àdínì, ilẹ̀ àdínì, oríṣiríṣi àwọn òye tí ò bá làákàyè mu. Wọ́n máa fún àwọn èèyàn torí pé wọ́n fẹ́ gather owó. They want to gather money. Àwọn Alfa wọ́n máa torí pé ìta àwọn fẹ́ da, àwọn fẹ́ lówó, àwọn fẹ́ kọ́lé, àwọn fẹ́ lo mọ́tò, wọ́n máa torí ẹ̀ bà ayé àwọn èèyàn jẹ́. Wọ́n tún wá ń ba àlìkíyámà àwọn èèyàn jẹ́. Èyí tó worst jù òun ni pé àlìkíyámà àwọn èèyàn tí wọ́n ń bàjẹ́ yìí it's too much. Èyí tó worst jù nìyẹn. Àlìkíyámà àwọn èèyàn tó ń bàjẹ́ yìí ó ti pọ̀ jù. Lóòótọ́ nílé Yorùbá yìí àwọn Alfa Sunna ò pọ̀ tọ́wọ̀n fún oníbídíà. Ṣùgbọ́n àwọn Alfa Sunna I need láti support ara wa with anything. I need láti fúnra wa ní full support to end jalabi in Islam nílé Yorùbá yìí. Kópin dé bá pé kópin dé bá wọ́n kórí èèyàn máa fà lọ́wọ́. Kópin dé bá pé Alfa ń dalé onílérú. Kópin dé bá pé Alfa ń bá yàwó oníyàwó sùn. Kópin kó tiẹ̀ dé bá gbogbo ẹ̀. Gbogbo nǹkan tá à ń sọ yìí wọ́n gé orí èèyàn, wọ́n ń ṣe gbá, wọ́n ṣàwó. Kí ni wọ́n ń ṣe? Jálàbí ni náà. Iṣẹ́ jálàbí ló sọ pé àwọn ń ṣe. Gbogbo yẹn Alfa tẹ́ ń ṣe jálàbí yìí tẹ́ bá fẹ́ jẹ́ ká dárúkọ yín mọ́ àbí ká máa sọ̀rọ̀ yín, ẹ declare ara yín pé ẹ sí nínú Islam. Wín pé babaláwo ni yín. Tó bá ti lè declare ara yín no more problem. Kò ní sí wàhálà kọ́kọ́ mọ́ anybody nípa olórí social media mọ́. Ẹ kọ́ declare ara yín pé èmi o babaláwo ni mí o. Sheikh Suleiman ẹ declare pé babaláwo ni yín ká mọ̀. Ṣebí Sheikh Suleiman sọ̀rọ̀ kan nígbà kan. But àwọn èèyàn fi bẹ́ẹ̀ kọbi ara sọ̀rọ̀ yẹn. Nígbà Sàràkí. Nígbà tó fẹ́ dìgbò ẹlẹ́kejì. Sheikh Suleiman láti sọ pé tí Sàràkí ò bá wọlé òun á di Christian. Ìyẹn Sheikh Suleiman Farouk ó sọ bẹ́ẹ̀ confirm pé tí Sàràkí ò bá wọlé òun á di Christian.
ẹ wo gbogbo nonsense yẹn ẹ wá mú ọ̀rọ̀ ẹ wá withdraw rẹ̀ kó lọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa tó dá wa tó ti ṣọ́ wa bọ̀ láti inú oyún tá fi jáde sí ayé láti kékeré wa ṣọ́ tá fi dàgbà ṣé Ọlọ́run yẹn ò sí mọ́ ni ẹ wá withdraw ọ̀rọ̀ kó lọ́dọ̀ Ọlọ́run bó la bá ṣe máa dúró lórí pé tí Saraki ò bá wọlé wọn á di Christian? That is full of nonsense, stupidity, foolishness, rubbish. Oníkìtìpá ló sọ náà. Oníkìtìpá ló sọ. Oníkìtìpá ló sọ confirm. Wípé tí Saraki ò bá wọlé wọn á di Christian. Ẹ̀yin ni ẹ wò náà. Kí ni yẹn stupidity, foolishness? Nílé kí o tòun náà sìn. Ó lè yọ ọmọ táwọn náà produce lọ́dọọdún. Wọ́n produce less than 100 or 200. Ẹ wò náà. Ẹ wo bí Sheikh Suleiman ṣe jẹ́ virus. Tó yẹ pé bàbá virus ni. Gbogbo ìgbésí ayé ẹ̀ pàtàkì gidi virus ni. Ẹnu ẹ̀ wò wọ́n produce àwọn virus náà síta. Wàhálà wá ń dé lónìí àfà lu jìbìtì. Lónìí wọ́n kórè yàn máa fà lọ́wọ́. Lónìí àfà bá ìyàwó oníyàwó sùn. Kí ni yẹn wá ń lọ? Wọ́n káàkiri bẹ́ẹ̀. Which day are we going to end it? Ẹ̀yin àfà sùn náà. Ẹjọ́ tó ìtọ́ lọ, ẹ jẹ́ ká fúnra wa ní full support. We need to support Saheed Shittu on this. A ní láti fún wọn ní full support. Tẹ́ bá ń sá sẹ́yìn pé kó má bá parọ́ mọ́ yín, kó má bá bú yín. Ẹ wo Sheikh Imran Eleha. Kó lọ bá wa ṣàlékún ẹ̀mí gbọ́dọ̀ àtàlékún fún wọn. Tí Sheikh Imran bá ń ṣe lecture, wọ́n ń dárúkọ anybody now, wọ́n bú anybody now. Síbẹ̀síbẹ̀ náà kí ló ṣe? Wọ́n bú wọn, wọ́n parọ́ mọ́ wọn. Sheikh Imran Eleha wọ́n insult anybody rí lórí program wọn. Àbí tó máa ń ṣe lecture, wọ́n dárúkọ àfáà kan tó máa ń ṣe lecture. Síbẹ̀síbẹ̀ náà wọ́n bú wọn, wọ́n ṣépè fún wọn, parọ́ mọ́ wọn. So kí la máa sá fẹ́yìn sí? Kí ló ta máa sá sẹ́yìn? Bá a sọ tọ́ wọ́n parọ́ mọ́ wa, bá a sọ wọ́n parọ́ mọ́ wa. Ẹ ṣe jẹ́ ká kú sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀, gbogbo pátá ni mo rí o. Tẹ́ ń ṣe fídíò fún mi, gbogbo yín mo rí o. But I don't have time for you people now. Mi ò ráyè fún yín. Eléyìí tó máa ń ṣe fídíò ní inú mọ́tò tó ṣorí bí orí ẹyin awó tó yẹ dàbí orí awó tó yẹ dàbí orí àjànàkú tó máa ń ṣe kí nínú mọ́tò akóredé tẹ́kíwà. Gbogbo fídíò yín mo rí, but I don't have time for you people now. Mi ò ráyè yín. Tí bá ráyè yín ẹ̀yin wá gbà pé yes nǹkan dé bá yín. Tí bá ráyè tí yín tán, but mi ò ráyè yín. What is my nǹkan tí tẹ́mi mi wà lólórí báyìí sìn? Òun ni pé jálàbí báwo la ṣe fẹ́ bá yé jálàbí jẹ́ nílẹ̀ Yorùbá? Báwo la ṣe máa fi sópin tí ò ní exist mọ́ nílẹ̀ Yorùbá tí wọ́n máa fi jálàbí pìtàn nílẹ̀ Yorùbá pé pé gbogbo ọ̀rẹ́ ṣe jálàbí tó bá ṣe jálàbí tó bá mú ẹ lásán 30 years imprisonment ni o. Tẹ́rọ máa bà wọ́n. Kọ́lọ́ máa ṣà fún wa ṣe bẹ́ẹ̀. Kọ́lọ́ fún wa ṣe bẹ́ẹ̀ làdúrà mi. Kọ́lọ́ fún wa ṣe bẹ́ẹ̀. Mo tún sọ pé tọ́lọ́ bá gbé mi sípò ipò aláṣẹ kan lónìí. Ohun tí màá kọ́ mójú tó lọ́rọ̀ jálàbí. Gbogbo àwọn ilé tó produce virus every year. Màá mójú tó wọn. Jálàbí màá mójú tó anybody tó bá ṣe jálàbí 30 years imprisonment. Tó bá gbáyàn life in jail.
ẹ̀wọ̀n gbére. Gbogbo ní ọ̀rọ̀ yẹn máa ń dùn mí nínú ọkàn lórí Jalabi. Every time ló máa ń dùn mí, ló máa ń bà mí nínú jẹ́. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì wà ní inú àhámọ́ àwọn àfáà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹlòmíì sì wà nínú àhámọ́ wọn. Irú àwọn ìyá àwọn bàbá tó já sí pé wọn ò mọ́wọ́ fóònù. Wọn ò mọ́wọ́ fóònù. Kọ́lọ́ máa ṣà fún àfáà Saheed Shittu ṣe láti lè máa sọ̀rọ̀ ní rédíò, láti lè máa sọ̀rọ̀ lórí tẹlifíṣàn. Kọ́lọ́ bá wa fún wọn ṣe bẹ́ẹ̀, kọ́lọ́ bá wa fún wọn ṣe nírọ̀rùn. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa kọ́ ni wọ́n ní fóònù. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa kọ́ ni wọ́n mọ bá ṣe ń browse láti wo orí íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ ìyá mi wọ́n sì wà ní àhámọ́ àwọn àfáà yìí tó já sí pé àwọn ọmọ tó wà ní òyìnbó send owó sí wọn, owó tó yẹ kí ìyá oníyà fi ṣe business kó fi tọ́jú ààrẹ olóńkó fàáfà torí pé àfáà ti bèrè wọ́n sì làákàyè wọn. We need to put end to this in Yoruba land too. Bọ́lá ṣe ṣẹ́gun Fúlàní nílé Ọ̀yọ́, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe máa bá wa ṣẹ́gun Jalabi. Àwọn èrè kan ti ẹ sọ pé èmi pé Fúlàní ni mí. Mi ò mọ babalọ́kùn bàbá ẹ bóyá bàbá yín ló bí mi fún Fúlàní ẹ máa sọ. Tó jí mi bá jọ Fúlàní ìyẹn wá mí ní pé Fúlàní ni mí. Mo ń bọ̀. Mo kàn lè look like Fúlàní. Ìgbà tí mo bá jọ Fúlàní ṣé ìyẹn túmọ̀ sí pé Fúlàní gangan ni mí? Ṣé Fúlàní ni mí? Gbogbo ẹ̀tẹ́ sọ pé Fúlàní yẹn ẹ̀ gbádùn. Evido tó bá já sí pé gbogbo àwọn àfáà lọrin yẹn kọ́ máa lé wọn lọ sí ìlú wọn padà ló bá lè ṣe kínní ni. We are ready. Tó bá já sí pé gbogbo àwọn àfáà lọrin tó wà ní state àwọn ní state kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe iṣẹ́ Jalabi yìí kọ́ máa lé wọn padà lọ sí ìlú wọn, ìlú Ìlọrin. Kọ́ lé wọn padà lọ sí ìlú Ìlọrin. Àfáà tí ó bá Jalabi nìkan ni kọ́ máa filẹ̀. Ṣùgbọ́n tó bá ti ṣe Jalabi kọ́ lè padà lọ sí Ìlọrin tí ó bá wọ̀. Mo pọ́ lọ́wọ́ fún wa ṣe nírọ̀rùn. Mo nígbàgbọ́ pọ́ lọ́wọ́ fún wa ṣe. Àbí Ọlọ́run kọ́ ló bá wa kún àfáà Saheed Shittu lọ́wọ́. Láìpẹ́ láì jìnnà kọ́ ló bá wa ṣe nírọ̀rùn, kọ́ máa sọ̀rọ̀ nínú rédíò, kọ́ máa sọ̀rọ̀ nínú tẹlifíṣàn. So that àwọn ìyá tí wọ́n ní opportunity láti lè máa gbọ́, láti lè wo internet, káwọn náà lè máa gbọ́. Ìyá mi rédíò ni ìyá mi fẹ́ràn tó máa ń gbọ́ rédíò dáadáa tí wọ́n miss ẹ̀. Kọ́ ló máa ṣàṣe níwọ̀n káfáà Saheed Shittu kọ́ máa sọ̀rọ̀ ní rédíò, kọ́ ló ń ṣe níwọ̀n fún wa. But gbogbo àfáà súnà ẹjọ́ torí t'Ọlọ́run, a ní láti fúra wa ní full support. Ẹ̀wòjó ní táwọn ẹranko tí wọ́n ń jà lórí owó, lórí kwan tó fẹ́ tẹ̀ tó ń jà lórí owó, àwọn àgọ́ àwọn alẹ́lẹ́làkàì. Táwọn pípì ìbá ṣe mistake wọn kì í gbà pé àwọn ṣe mistake. Ẹ wo àbúrò yìí mọ́ nígbà táwọn èèyàn padà pé wọ́n ṣe mistake, ṣé wọ́n gbà? Wọ́n dẹ̀ láwọn máa ṣe correction lórí ẹ̀. Ṣùgbọ́n fún ní bídíà ẹ̀ ní baláyé, àfọ́nì bídíò ní gba correction láyé. Wọ́n máa ń rò kó bóyá àwọn ti tó tán, ohun táwọn bá ṣe àwọn ṣe láṣegbé ni ìyẹn nígbà kan. Ṣùgbọ́n nísìn anything tó bá ṣe kì í ṣàṣegbé o. Tó bá ṣí nǹkan tí ò dáa, a máa bá ewì, a máa jáde lé lórí, a máa bá ewì, a máa pariwo síta. Anybody ò bẹ̀rù anybody mọ́ o. A bẹ̀rù àṣàsí kankan mọ́. Our first step ti boost the money wa. A bẹ̀rù any fucking àṣàsí àbí kí lẹ́ ń pè. So Ọlọ́run á ṣàánú, Ọlọ́run á dúró tì wá o. A ní kó sọ àwọn àfáà ẹlẹ́bọ yìí lọ́wọ́ o. Ohun tó bá ń dùnyàn
tó bá ń dùnyàn lọ́kàn ló máa ń pọ̀ jù nínú ọ̀rọ̀ ẹni. Ẹ̀yin náà rí pé wàhálà mi pọ̀ lórí jálàbí, wàhálà mi pọ̀ lórí ẹ̀, gbogbo àwọn máa ń sọ̀rọ̀ lórí ẹ̀. Ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run á fún wa ṣe tá fi òpin sí lágbára Ọlọ́run nílẹ̀ Yorùbá yìí. Ọlọ́run á ṣàánú wa, Ọlọ́run á kún wa lọ́wọ́ tá máa fi òpin sí. But àwa àfáà súnà ẹ jẹ́ ká fúnra wa ní full support. Ẹ má kí la fẹ́ fi ẹ̀tanú ṣe, kí la fẹ́ fi kéta ṣe, kẹ́ni má ní kí la fẹ́ fi ṣe. Wọ́n bà ìsìlámù jẹ́ àdèlájú kalẹ̀ à ń ṣe kéta ara wa. Wọ́n da ìsìlámù rú. Ohun tí ẹ kó máa ṣẹlẹ̀, ohun tí ẹ kó máa bá lọ́wọ́ àfáà ń gbórí, àfáà ń fa irun abẹ́ alábẹ́. Tí ẹ kó máa ṣẹlẹ̀, tẹ́ ẹ ká fúnra wa ní full support láti condemn gbogbo orú nǹkan báyìí. Àwọn ẹlòmíín ṣe kéta. Ọlọ́run á dúró tì wá o. Inshallah ẹ máa retí mi tí mo bá tún máa jáde bóyá àṣírí dán kan láti máa wá tú lágbára Ọlọ́run nínú àwọn àṣírí dán táwọn afúnjálàbí tó fi ń pin dán tó fi ń gbọ́ olówó èèyàn lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.